Ó túrú gbẹ́kẹ́. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn mi, ẹ̀yin èèyàn pàtàkì, ẹ̀yin tí tẹ̀ ń bá mi tọwọ́ bọ subscription mi, tẹ̀ ń ṣe pàṣípàṣì. Ọlọ́run á wò yín, Ọlọ́run á dá gbogbo wa sí. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo eléyìí lágbára Kristi, nǹkan rere lẹ máa fi máa gbé ṣe. Mo tún gbé tuntun wá fún yín. Bí mo sọ pé mi ò lè gbé fake wá rárá. Nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń fly ní gbogbo íńtánẹ́ẹ̀tì ni mo ní kí n sọ fún yín. Ṣé ẹ mọ̀ pé ẹgbà kan náà la show dọ́là, wọ́n ní Tóbi, olórí Tóbi ló gbé owó kábíyèsí. Kíni yẹn dẹ̀ yìí ń jà rànyìn. Ṣé ẹ mọ̀ pé mo ní mi ì sọ gbogbo bó ṣe lọ tán. So mo tún fẹ́ sọ gbogbo èyí tó kù fún yín sí nípa owó yẹn ní táìmù yẹn. Dọ́là tí wọ́n ní Tóbi ìbejì. So mo fẹ́ sọ. Àṣé ọmọ orí ìrìn ni. Ọmọ sáré wá gba wá ní kó di 10. Òun lọ̀rọ̀ ẹ̀. Àṣé ó lè paraku ni. Wọ́n ní gàdégàdé yẹn gan. Kò tí ẹ̀ kò sí ọgbọ́n lórí yẹn ná. So kábíyèsí wá ké gbàjarè. Wọ́n ní gbogbo wọn bọ́n ṣe wà ní ààfin. Ṣé ẹ mọ̀ pé ilé olórogún ó ní déètì olúkálùkù tó láti wọlé tọ kábíyèsí. So di tọ́ọ̀nù ti Tóbi. Wọ́n ní bọ́n ṣe dé, wọ́n ṣàṣe nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ṣe nǹkan tó fẹ́ jáde ṣá. Ìgbà tó fẹ́ jáde kúrò, Ọọ̀ni tí ẹ ti sùn lọ. Ṣé ẹ mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Bàbá ti sùn ló ó ti rẹ̀. Wọ́n ní bí Tóbi kò fi kan pé méjì ló bá ṣọ́ kábíyèsí pé bàbá yìí tí ẹ ti sùn. Ló bá wọnú yàrá lọ. Ló bá ṣí kọ́bọ́ọ̀dù Ọọ̀ni. Dollars of money tí kábíyèsí fi ń ṣe project. Ó ń ṣe project lọ́wọ́. Kẹ́ máa rí ọmọ olójú kòkòrò. Ọmọ ojú ọ̀rọ̀ láàrin bí tó bó ṣe lọ gbé bundle of dollar. 1 bundle wọ́n lówó yẹn yìí pọ̀ bẹ́ẹ̀ tó ṣàgbé 1 bundle. Pé lè máa tó mi ṣe nǹkan. Wọ́n ní tó bá lè change owó yẹn pa tó 40 million. Owó yẹn wá ṣe 40 million because $100 ní bundle wà. Bundle kan á tó 40 million tó bá ṣe ní Nigeria money, 40 million naira. Ló bá ní bọ̀bọ́ yìí, lady yìí ó gbé lady bí gẹ́ẹ̀. Ọmọ ẹlẹ́nu róbótó. Àṣé ó mú olè fọ̀ ni. Ìyẹn dọ́là tó sọ pé olórí Tóbi gbé o. Òun ni mò ń sọ analysis ẹ̀ fún yín yìí. Ó ní bó ṣe bí kábíyèsí ṣe ṣá. Ìgbà tí kábíyèsí fẹ́ lọ wo, ó ṣetán tó fẹ́ lọ wo mú. Ó di pé bundle dọ́là ti kúrò nínú owó yẹn. Ló bá pe Tóbi wá. Kò sí ẹni tó wọ inú yàrá yìí. Èmi àti ẹnìkan náà la wọ bẹ̀. Wọ́n ní orún kàn ní this week. Kí ó ṣe wá jẹ́ pé táìmù tó wá lówó sọnù. Ló bá ta pẹrẹrẹ pé láyé kí kábíyèsí má bá òun sọ̀rọ̀ òun ìṣòlè, òun ìṣègbọ́n, òun ìṣà. Ẹni kò ní sùúrù òun ìṣòlè. Ìlú lè ní ẹ̀. Ẹ ti wọ́n ló gbé owó yìí, wọ́n ló gbé bundle kan. Òótọ́. Ó ní láíláíláí òun ìṣèkíní. Báwo ló ṣe fẹ́ wo? Ó ní bá kábíyèsí má fòlè lọ́wọ́. Láti kábíyèsí wá sọ pé ó dàbí ìpọ́nmọ yìí. Ó fẹ́ kí n pariwo síta. Ó ní kó pariwo. Irú kí wá ní ẹ̀ ṣá mọ̀. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ní kábíyèsí ní ìyà. Tó bá pé ìwọ kọ́ ló gbé o, òun máa mú ẹ lọ sí ọ̀dọ̀ àwọn àwọn ifá. Àwọn chief priest tó wà láàfin. Ó ṣe mú lọ síbẹ̀ ni. Wọ́n dé bẹ̀. Wọ́n ṣàlàyé. Kábíyèsí ṣàlàyé pé báyìí. Pé nǹkan tó ń fẹ́ jẹ́. Pé priest wá ní kábíyèsí kò tó yẹ ṣe bí ìyàwó yín. Ó ní kí ẹ bèrè lọ́wọ́ ẹ̀. Ó ní olóhùn sí bèrè. Kábíyèsí lóhùn sí bèrè. Ó lóhùn kọ́. Tó mo dẹ̀ fẹ́ bó ṣe ń ta pẹrẹpẹ pé òun dẹ̀ fẹ́ mọ̀ bóyá òun àbọ̀. Kò sí anybody tó wọnú room òun àti ẹni wọ́n wà ní week yẹn. Wọ́n nígbà tó pé ń gbọ́. Bàbá yẹn wá ní à ń gbọ́ ìyàwó wa. Ṣé pé lóòótọ́ ni?
pé ó lóun kọ́ ọ kọ́ má folè lọ́hùn o òun kọ́ òun mú òun mú ìyẹn ni pé jẹ́ ká ṣe tí wàá ní ká ṣe kí ká pariwo síta pé tí fá bá sọ pé wọ́n ló mú nǹkan kí ló fẹ́ ṣe ó ní àìkọ́ ṣe bí bàbá yẹn ṣe mú ọ̀pẹ̀lẹ̀ bó ṣe fẹ́ mú ọ̀pẹ̀lẹ̀ ìyẹn wá béèrè lọ́wọ́ pé gíráfítì nǹkan tí a fẹ́ ṣe fún a fẹ́ ṣe tó bá bọ́ sí i níwájú àmọ́ ẹ lọ sọ òótọ́ jẹ́wọ́ pé nǹkan báyìí báyìí ló máa ṣẹlẹ̀ ló bá ní tóun bá tiẹ̀ mú nǹkan ṣó máa ń fóun owó tó ń fóun èlò ní kábíyèsí máa ń fóun òun mú òun mú náà nìyẹn ìyẹn ní òmu náà ni kí ni tó sọ fún kábíyèsí kò fún ríyà tóun bá ní kí kábíyèsí fóun pé kò ní fóun ìyẹn ní kábíyèsí inú ò fún ẹ lówó yóò ló bèrè owó tí mi fún ẹ èlò ló ẹ fún mi owó tẹ̀ fún mi tí ò tó nǹkan kan tí ò tó mi ná tí ò tó mi lò ìyẹn ní ló ṣe wá lọ gbé 40 million nínú cupboard láì ṣe pé mo fún ẹ owó tó rí bẹ́ẹ̀ á fi ṣe project ni orí ẹ bá fi ṣe project ṣé ìtọ́jú pé òun kò gbogbo ẹ̀ èyí ìtọ́jú pé òun kò ṣe bẹ́yọ̀ kan lòún gbé bọ́ọ̀dù kan náà kábíyèsí wa ní owó tó gbé yìí nǹkan tó wọ́ọ̀tì lélẹ̀ nǹkan tó wọ́ọ̀tì pé 40 million ló gbé yìí ó dà bàbá onífàwa ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé lọ dá owó yẹn padà olórí Tóbi lọ dá owó yẹn padà ló bá ní òun ti nà òun wẹ́nìtìsì tóun fẹ́ fowó ṣe ọ̀rọ̀ ní báwo ló ṣe ná ó dá mú fóònù ẹ̀ wá pé kán wo báláǹsì oye tó kù nínú àkáǹtì ẹ̀ tó fi wá gbé fóònù wọn á rí i pé owó tó kù nínú àkáǹtì Tóbi kò ju 1 million lọ wọ́n ní 1 million wo ló wá kó owó tó kù sí òun ti ná ni òun ti rà ṣé wọn pé gbogbo owó tó ń béèrè lọ kábíyèsí kò fún òun lówó pé owó yẹn ò kì í ṣe kíní òun lọ ṣé wọn pé òun tọmọ lọ oúnjẹ òun fi inú ẹ̀ ra oúnjẹ ọmọ láti foreign pé foreign kíní ni òun foreign food làwọn ọmọ àwọn òun bá ó ti fi rán wọn ní oúnjẹ ní abroad tó wọ́n máa tó gbèdé ó ti order wọ́n máa tó gbèdé àti pé òun ti ẹ̀ àti òun apply lórí ní jewelries pé òun kan bá wọn pé kan bá wọn jewelries wá láti kìíní that is order òun order jewelries pé òun ti fi ra jewelries òun fi ra bàtà òun fi ra aṣọ wọ́n ní so within 1 week tí 1 week ò tí pé ló ti ná 39 million Tóbi pé kábíyèsí wá ní bàbá onífáwá ní má wọ̀rí kábíyèsí ẹ ṣàjẹ́ ká fi mọ bẹ́ẹ̀ yẹn pé kó má wọ̀rí pé ṣùgbọ́n èyí náà kábíyèsí ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa tọ́jú owó yín fi ṣe gbogbo èèyàn lẹ́yìn máa ní kó máa wọnú yàrá yẹn wọ́n ní ṣe ní kábíyèsí perplexed wọ́n ní kábíyèsí bínú rẹpẹtẹ pé ló wá sọ pé ara nǹkan tá à ń sọ nìyẹn níyàwó òun nǹkan tóun fi pé ìtorí ẹ̀ lòun ṣe ń sunkún lórí Naomi pé Naomi ò lè ever ṣe nǹkan tó máa hurt òun láyéláyé wọ́n ní gbogbo experience yẹn ní kábíyèsí wá ń sọ ní nǹkan tí wọ́n ṣe ní nǹkan tí wọ́n ṣe kí ní nǹkan tí àwọn atrocity táwọn olórí tó wà nínú àwọn pàǹtí olórí tóun kó sínú pálásì pé nǹkan tí wọ́n ń ṣe pé Naomi ò lè rí owó òun kó gbé Naomi ò lè rí owó òun tó bá tẹ̀ rí owó òun máa kọjá ẹ̀ ni tóun bá tẹ̀ fún Naomi lówó tó pọ̀ fún Naomi máa sọ pé kábíyèsí ẹ̀yìn mẹ́lẹ̀ ìdání ẹ jẹ́ kí n yè lo eléyìí tí tó mi ẹ jẹ́ kí n manage ó ní òun ò rí irú ọmọ tó dàbí Mary òun ò lè rí ìyàwó tó dàbí Mary tó dàbí Naomi pé Naomi òun nìkan ni ìyàwó tó òun ní o pé gbogbo àwọn pàǹtí yẹn gbogbo àwọn gbàtọ yẹn wọ́n fẹ́ fún un lápapọ̀ tó ṣe àṣírí Tóbi ṣẹ̀ṣẹ̀ wá ń tú gidi gan ni kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wá ń tú àṣírí wọn ní atrocity tí kábíyèsí tó fi ń pamọ́ fún àwọn kìnìyàn àwọn olè ifọ̀ tí ó fẹ́ sílé wọ́n ń pè lólórí àwọn new generation olórí so ẹ̀yin èèyàn wa ẹ̀yin náà bá wò kẹ́ bá dá sí ọ̀rọ̀ yìí kẹ́ bá fi sí comment section kẹ́ lè bá mi like kẹ́ bá mi subscribe kẹ́ lè bá mi lọ́wọ́ ní nǹkan táwọn pípé yẹn ń fojú kábíyèsí rí ni wọ́n ní gbogbo kìíní yẹn gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn atrocity yẹn ni kábíyèsí ti sọ pé òun ti fed up lórí àwọn pípé pé nǹkan tóun ṣe fóun náà mọ̀ pé
òun náà ń regret lórí nǹkan tóun fọwọ́ ara òun fà sí ààfin. Wọ́n ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan bí kábíyèsí bá ti bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àṣírí wọn pé torí ẹ̀ ó sú òun fẹ́ padà sí òun ṣe lóun fẹ́ padà sí òun fẹ́ lọ mú ìyàwó òun ìyàwó tọ́lọ́run fi kẹ́ òun látọ̀run wá tóun fayọ̀ fọ́ pé ó ti tó àsìkò. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan tẹ́ fi ń tẹ́tí sí wa. Bye.